ìbà Olódùmarè tó ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba láwùrábí tó tún jẹ́ kọ́jọ́ òní ó ṣojú èmi àti ẹ̀yin olólùfẹ́ mi àdìjú ọ̀rọ̀. tó adúpẹ́ o, ọdún tó ti dé, ọdẹ bá wa láyé, ọdẹ bá wa láyè, ó sì dé bá wa lálàáfíà ara. Mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìdíròkò bọ́dà tá à ń pè ní Ìkọ́. Mo kí gbogbo yín pé a kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa tó ṣe tọdún ìyọ́ ṣe tẹ̀mí ìtayàtọmọ nínú owó ọlá ìkú baálẹ̀ ọrọ̀. Mo kí kábíyèsí His Royal Majesty, kábíyèsí o, bàbá wa láyélúwà, kábíyèsí àfiyèsí ọba jọ́nù ọlákúnlé òjò jẹ́pì. ẹ má ní mo bá yín lóyè, mo pè yín lórúkọ òkọlà àpọ̀ba aládé. kábíyèsí àwọn ọba aládé tó jẹ́ pé wọ́n ṣe é fi yangàn nílẹ̀ Yorùbá kò tó òjíire nu. ọba tó lódùmarè ọba yọ́nú sí, ọba tó jẹ́ pé lódùmarè àwọn onílẹ̀ gangan ló fà sórí ìtẹ́. kábíyèsí láti ìgbà tí kábíyèsí ti ń bẹ lórí oyè, ìlú sì ń rojú, sì ń tùbà ń tùṣẹ. wàhálà àkókò dandan ọ̀ṣẹlẹ̀ nílùú Ìkọ́ọ̀lájẹ Ìdíròkò. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. tó tọdún yìí tó ti dé o, èkejìdínlọ́gbọ̀n rẹ̀ lélẹ́yìí táwọn eléèbó pè ní 28 irú rẹ̀. Ojúde Ọba Ikolaje Idiroko. ọjọ́ tí ó wáyé gangan tí pẹ́pẹ́yẹ ọgbọ́mọpọ̀ tí gbẹgẹdẹ ó sì gbiná náà ní ọjọ́bọ̀ ogúnjọ́ oṣù kẹfà nínú ọdún tá a wà yìí náà ni. ó ti dé tán, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin, ẹ dákun ẹjá jọ péjú ṣe. gbogbo ìlú tí ń bẹ ní agbègbè ìlú Ikolaje Idiroko, ẹ dákun ẹ tara ṣàṣà kẹ ẹ wá dìde báyìí ẹjá jọ ṣe. ìgbà ẹjẹ ní fọwọ́ tilétilé fi ró kẹ́kẹ́, ìgbà láàmú níṣì ìfọwọ́ tẹ̀ bá ògiri. tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó nílé tàlejò, ọyá ẹtúyáyà wá síbi Ojúde Ọba Ikolaje Idiroko tọdún 2024 tí ó wáyé lógúnjọ́ nínú oṣù kẹfà nínú ọdún 2024 tá a wà yìí. bàbá wa àgbàlagbà olórin náà ni Musiliu Haruna Ìṣọ̀lá yóò dé ká bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ síbẹ̀. ṣe mọ ibi tí wọ́n ó lò, pápá tí wọ́n ó ti gbàlejò náà ọ̀nà ní Oníkọ́ Palace Playground. níwájú ààfin gangan ni ibẹ̀ gangan ni, ní gbàgede tí bẹ́ẹ̀ ibẹ̀ ni bàbá wa Musiliu Haruna Ìṣọ̀lá, ibẹ̀ ni wọ́n ti tẹ́ pẹpẹ eré tí gbogbo ọmọ ìlú sì wá tẹ́ pẹpẹ fàájì níbẹ̀. mo sọ fún yín, bẹ́ẹ̀ mi bá ń sọ fún yín pé náà ń jó lórí omi, ẹ dákun béèrè lọ́wọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹni lọ́ọ̀rẹ́ ekéwú ẹ̀wà wọn kọ fún yín. pẹ́pẹ́yẹ ọ̀pọ̀mọ lọ́jọ́ náà, ọjọ́ náà ó sì dùn yùngbàyùngbà. ìlú Ikolaje bọ́dà Ìdíròkò, ìlú náà ní bàjẹ́, ìlú tí tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin rẹ̀ dání tí wọ́n sì kó yàn mọ́ra. Ìdíròkò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin lóyè, gbogbo ẹ̀yin ọkùnrin obìnrin, gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti gbogbo ìletò tó súnmọ́ Ìdíròkò bọ́dà, gbogbo yín pátápátá la kí. gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti inú Benin Republic, gbogbo yín pátápátá la kí. ẹ dákun ẹ máa bọ̀ pẹ̀lú àǹkárá yín. mo nígbàgbọ́ pé gbogbo yín lẹ ti láǹkárá yín lọ́wọ́. gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá kò tu òjíire pátápátá, gbogbo ẹ̀yin Yorùbá tí ń bẹ ládúláwọ̀ tẹ wà jákèjádò gbogbo àgbáyé, gbogbo yín la pè o. ẹ dákun ẹ máa bọ̀. àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà, àwa náà ó fìkàlẹ̀ síbẹ̀. gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ oríṣiríṣi, gbogbo wọn ni wọ́n fìkàlẹ̀ síbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ eléré ni ó wà ńbẹ̀, àwọn èèyàn jàǹkànjàǹkàn. ẹ máa bọ̀, ẹ dákun ẹ jẹ́ a jọ ṣojúde ọba tọdún yìí kó dùn
kọ́ lárinrin kí gbẹ́gbẹ́ ó sì ká sí láṣẹ Èdùmàrè. Ojú tẹ fi ń wò mí ò ní rí lédè ní etí tẹ ṣe fi ń gbọ́ mi ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. A pè yín o, mo kí yín kábíyèsí ọba John Ọlákúnlé Òjó JP ẹ kú gbàlejò. Bàbá lórí àpèrè tẹ wà ẹ pẹ́pẹ́pẹ́ adé apẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ èrùkẹ̀rẹ̀ ó sì jẹjẹjẹ yọ̀dọ̀ kínní láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú kàlẹ̀ o. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.